Kalẹ́ sà. Kí lẹ́ ń la kọjá sí bàbá ilé olórogún lè tó sà. Mo fẹ́ ní kẹ́ gbà mí mọ́ràn kan yìí. À ń gbọ́ yín jáde. Single father ní mí sà. So mo pàdé ọmọbìnrin kan ní January ọdún. Okay. So èmi àti ẹ̀ àjẹjọ́ wọlé àjọ ń wòde fat ọ̀dọ̀ mi ló ń gbé. Okay. So mo wá discover pé anytime tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀ báyìí ó máa ń fly up yóò bínú yóò bẹ̀ dá ọ̀rọ̀ kalẹ̀. Yes sir. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bíi kó máa mọ́nítọ̀ fóònù mi kéèyàn pé mí kó ní mo ti ń ṣe ṣìnà kí n receive call kó níta ni mo ń pè kó ṣáà máa mọ́nítọ̀ movement mi tó nǹkan kan wá ṣẹlẹ̀ ní ọjọ́ Easter. Yes sir. Èmi àti ẹjọ́ jáde Yes sir. a jọ lọ sí rẹ́sítọ́ráǹtì kan èmi mo kọ́kọ́ wọlé bó sì bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn pé kí ló dé mi ṣe já òun sílẹ̀ pé ṣé mò ń bẹ̀rù kí àwọn tó mọ̀ mí bí wọ́n má rí èmi mọ́ òun ni. And that was not our first time. So tí ẹni single tí bá dẹ̀ ṣẹlẹ̀ báyìí yóò kẹ́rù rẹ̀ ẹ̀hún lọ ìbínú ni so mo fi ní kẹ́ advice mi sà. Ẹ jẹ́ mi bá yín mú ọ̀rọ̀ yẹn láì. Àkọ́kọ́ sárábìnrin yẹn single mother ni. Bẹ́ẹ̀ ni sà but kò wá pẹ̀lú ọmọ rẹ̀ Abẹ́òkúta lọ́mọ ẹ̀ wá sà. Ẹ ṣe. January ló ti ń gbé pẹ̀lú yín sà inú ilé tí yín tẹ́ kọ́ àbẹ̀rẹ̀ ìtẹ̀. Ní ilé tèmi tí mo kọ́ ni o. Ẹlẹ́jọ́ ń gbé. Bẹ́ẹ̀ ni sà. Ìdí àwọn èèyàn mọ̀ kó wà lọ́dọ̀ yín láti January sà. Àǹtí ẹ̀ mọ̀ kó wà lọ́dọ̀ mi àbúrò ẹ̀ mọ̀ kó wà lọ́dọ̀ mi dádì ẹ̀ nìkan ni kò mọ̀. Why tí dádì ò mọ̀ kó wà lọ́dọ̀ yín sà? Ìdí tí dádì ẹ̀ ò fi mọ̀ ní pé dádì ẹ̀ wà in condition ó tẹ̀ ṣe operation ní February ní so kò fẹ́ gbogbo nǹkan yẹn kó dádì rẹ̀ nǹkan tẹ́mi náà mọ̀ sí ìgbà àǹtí àtàbúrò ẹ̀ náà. Ok ẹ já kún bẹ́ẹ̀ yẹn. Ṣé ọmọ kan yẹn kí ni èjì tí yín kí ni èjì arábìnrin yẹn? Obìnrin is 33 age is 40 báyìí. Léyìí tí yín báyìí. Bẹ́ẹ̀ ni sà. N tí ń dùn yín sìn ni wípé ó máa ń sọ àsọtán ọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà? Àsọtán ni bẹ́ẹ̀ ni sà. Ẹ̀sìn ẹ̀ lé ní àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń sìn ẹlẹ́ẹ̀méjèèjì pé lọ sí club kan àbí nǹkan ẹ̀ jálẹ̀ ń bẹ̀. Wáyé tẹ́yìn náà jálẹ̀ ń bẹ̀ jẹ́ ká mú láti bẹ̀ yẹn. Wáyé tẹ́ jálẹ̀ ń bẹ̀ sà. Àní wáyé tẹ́ jálẹ̀ ìbéèrè tó béèrè right now. Wáyé tẹ́yìn jálẹ̀ sẹ́ tẹ́ jálẹ̀ ní club tẹ́ lọ tẹ́ dá wálé kí ló ṣẹlẹ̀? Nẹ́tíwọ̀kì mọ̀ tó dá nẹ́tíwọ̀kì ò dá mi tẹ́ wà yẹn mọ̀. Ṣé tí ń bọ́ mi báyìí sà? Kí ló dé tẹ́ já sílẹ̀ sà? Àní náà di nígbà tí ìfọwọ́sí òun wà ní ìpẹ́ta kò bẹ̀rẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀. Òun wà níwájú òun wà lẹ́yìn mi gbọ́yìn dáadáa. Ẹ̀mọ̀ tó bá fẹ́ wọlé mẹ́rin ní àti àlejò wọlé. Èmi sáwájú òun bẹ̀ lẹ́yìn mi. Ṣé nǹkan tó ń Ṣé wọ́n ní ìrìn mi? pè ní yín? Ṣé wọ́n ní ìrìn mi fà? Bí kí ló ti mo ti gé ìwúlẹ̀ pé sí mi ìfẹ́ káwọn èèyàn rí òun náà rí òun lé mi ni. Ṣé o ti lóyún fún yín sà? Ní ìrìn mọ́ta tó sà. Ṣé bí ẹ fẹ́ ń ṣu lọ́kà bẹ́yẹn ni kó mọ bímọ fún yín? Bẹ́ẹ̀ ni sà. Ẹyin tèmi kàn fẹ́ sọ lélẹ̀ ẹ lè rí obìnrin tó perfect. Ṣé ń gbọ́ sà? A dẹ̀ lè rọ́kùnrin tó perfect. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta tó kàn wà ń bẹ̀ tó léwu tí ń ṣe tó léwu ńlélẹ́yìí. Mo sọ lórí ètò níjọ́ wo ṣé ní Wednesday àbí? Mo sọ lórí ètò níjọ́ Monday. Gbogbo obìnrin tí bá ti ń yẹ fún ọkọ ẹ̀ wò ẹ mọ̀ di ń tàn yín ó lè pa ọkọ ẹ̀ o. Ó lè pa ọkọ ẹ̀ o. Torí àṣà ní ìdí pàtàkì tó o ṣe fẹ́ máa yẹ fún ọkọ ẹ̀ yẹn wò. Tọkọ ẹ bá ti kún fún ilẹ̀ wà lọ yẹ̀ wò. Àṣà ní ìdí pàtàkì nǹkan tó wà lọ́kàn ẹ tó o fẹ́ mọ̀ láì forí gbá ògiri láì ṣe pé o ti ṣubú lórí ọ̀kadà rí. Tó o fẹ́ mọ̀ tó fi di pé òun lọ mú sẹ́fún ọkọ ẹ̀ kó fẹ́ yẹ̀ wò. Á ní ìdí pàtàkì yẹn èèwọ̀ ni ò nílò ẹ̀wọ̀ tó o jóbìnrin. Ò nílò ẹ̀wọ̀ tó o jóbìnrin. Adé ń bi yín léèrè ẹ tó bá ní bàbá láyé nínú yín ẹ má bínú ẹ̀yin ìyá wa o. Ẹ bẹ̀ lọ́wọ́ àwọn dádì yẹn àwọn bàbá yẹn pé kí náà ń pè lọ́kùnrin kan ṣàlàyé fún yín. Nítorí ká fi mú bàbá lọ́rẹ̀ẹ́ kẹ́ ẹ mú bàbá ní ọ̀rẹ́ ìyá yín lẹ́yìn mú lọ́rẹ̀ẹ́ nítorí àbòsí ibú tẹ́ ẹ fẹ́ ṣe. Ẹ̀dẹ̀ àwọn gbọ́dọ̀ tó fẹ́ sọ lórí ètò yìí. Gbọ́dọ̀ eléyìí ó lè wà controversial díẹ̀. Gbọ́ mi dáadáa lórí ètò. Gbọ́ mi dáadáa lórí ètò. Ó dáa kí ọmọ súnmọ́ bàbá.
dẹ̀ súnmọ́ yá lọ́pọ̀ ọgbà ọmọ lè súnmọ́ yá ju bàbá lọ pàápàá bàbá tí wàá wà responsible tó ti lọ́nu ayé tó ti kiri mẹ́rin ṣègbè lọ́nu ayé ìyá ló kó bájú ló kó bá mú dandan ni kọ́ ọmọ súnmọ́ ìyá ẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́rù fi ọmọ bẹ́ẹ̀ ayé bàbá tí ò sínú ìgbésí ayé ọmọ yẹn tọmọ yẹn fi dàgbà wàhálà yóò sì yọlẹ̀ tó bá dénú ilé ẹ̀ ọlọ́gba ìmú bá sọ̀rọ̀ ayé bàbá ìní pé father figure yẹn ọ̀pọ̀lọpọ̀ single mother fẹ́ máa ń fẹ́ pé kí n tiẹ̀ lẹ́nìkan kọ̀ǹpẹ́ náà mo kàn fẹ́ ìfẹ́ bímọ fún un ká ọmọ mi tẹ̀ mọ́ gẹ́gẹ́ bíi bàbá ó mọ yọlẹ̀ nù ìgbésí ayé ọmọ pàápàá ọmọbìnrin tó bá wed ìtẹ̀mí asọ̀lélẹ̀ ìtẹ́ bá ṣe nífẹ̀ẹ́ ìyàwó yẹn jọ pera yín ẹ pèsè àwọn àkíyèsí yẹn àwọn ìwà tó wù kalẹ̀ ẹ pèsè àwọn àkíyèsí yẹn ẹ wá gbọ́ tèmi sà ṣé ẹ pè single mother single father níyàn àbí ṣé ìyàwó yín wà láyé tó kọ̀ yín lẹ̀ ṣé ó ti remarry sà. no sir kò tí ì remarry. ó tọ́dún mélòó tẹ́ ti jẹ́ single mother sà. ó ti lọ almost 2 years báyìí. ǹjẹ́ àwọn wàtárábìnrin wù ṣé ìyáálé yín yẹn ń wò. díẹ̀ náà ni díẹ̀ ló fi yàtọ̀ sáàrin wọn. èwo ló fẹ́ yàtọ̀ jùlọ méjèèjì sà. ẹnì tí mo ṣe bí worst. ètò ẹ̀ṣẹ̀ gbé nọ́mbà tẹ ẹ̀ṣẹ̀ mi fẹ́ lágbára díẹ̀. kò ní respect ara tó bá ń bá mi sọ̀rọ̀ tàbí ìgbà tí ìpàdé ẹ̀ ló ń bá sọ̀rọ̀. yo ọlọ́run ló mú yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rù áńgẹ́lì kan wà ń ta wà ń gbòòrò yín ọmọ ọmọbìnrin náà bẹ́ẹ̀ ta kọ̀kọ̀ ẹ̀ lé aṣọ páńgẹ́lì ibú kan ló ń wá káàkiri nígbà bá débẹ̀ ní tí ọmọ fèsì mẹ́ kò ní lè sọ fáwọn òbí ẹ̀ mọ́ yóò di sonú ẹ̀kú ni sẹ́yìn náà ti rí sí pé yàtọ̀ wà ní gbogbo wọn báyìí ẹ̀yin lẹ́wàá pé àárọ̀ àti ọ̀dọ̀fín ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ni lẹ́wàá pé àárọ̀ àti ọ̀dọ̀fín sìn pé ṣé lè tí mò ń bá lọ yìí ṣé lè ò lè jẹ́ kí n ní IBP báyìí mo ń bá yín pọ́nlé ṣé lè ò lè jẹ́ kí n ní àìsàn ẹ̀jẹ̀ rúru báyìí lẹ́mọ̀ ìbíra yín lè rí bẹ́yẹn pé tẹ bá ń bá lọ báyìí ṣé lọ́jọ́ ogbó ṣé lè ò ní máa nà yín báyìí ṣé lè ò ní máa gbá yín létí báyìí àìmọye single mother ló ń ná àwọn bàbá àwọn tó fẹ́ wọn sínú ilé ló ń nà wọ́n àìmọye matchmaking tá à ń ṣe mí báyìí kárábìnrin kan máa gbọ́ mi ń sìn báyìí kó máa gbọ́ mi lálẹ́ ń sìn nítorí yẹn dẹ̀ ṣe eré ó dẹ̀ dùn mí ó lóun nílò ọkọ ó dẹ̀ dúró lé mi lọ́rùn àánú ẹ̀ máa ń ṣe mí a dẹ̀ fún ní ọkọ alálùbáríkà ẹ̀ tí ìjọ rìn lọ́sẹ̀ kan ó ti ń sọ fún ọkọ yẹn pé ọmọ gba lóòn ni olófin máa ń ṣiṣẹ́ o ó wá fẹ́ gba lóòn kan báyìí ní ìsìn bó tiẹ̀ jẹ gbèsè lóòn kan ní ló ti ń gbọ́rọ̀ owó síwájú ọkùnrin tí ẹ̀ tí ìjọ rìnrìn àjò ju ọ̀sẹ̀ kan lọ. alàgbà tí yóò ní bàjẹ́ àǹtí ayé bá fẹ́ kọ́kọ́ mú tán fẹ́ mú easily tán fẹ́ dá sẹ̀ríà fún tán fẹ́ fi ògo àbáwáyé ẹ̀ ṣòfò kábíyèsí Elédùmarè tán fẹ́ kó ṣe ẹrú ògo àbáwáyé ẹ̀ ọ̀dọ̀ obìnrin náà wọ́n á gbà wọlé sọ́dọ̀ ẹ̀ o ọ̀dọ̀ obìnrin náà wọ́n máa gbà wọlé sí ọ̀dọ̀ ẹ̀ ẹ̀yin àgbà náà lẹ kòwé ẹni tí ọ̀dọ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí àbí bẹ́ẹ̀ kọ́ tínú ilé ò bá ti dùn ọkùnrin bá dé tó bá dé ìgboro kò ní wà purpose nìkan láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò ní mọ tó kàn. tó o bá níṣòro pẹ̀lú iṣẹ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ tó fi ọlọ́kàn balẹ̀. alàgbà ọlọ́run ó là yín o ọlọ́run ó là yín o. èèmọ̀ ṣé ní àlàfíbọ̀ lórí ètò Àgbàlá Ìwòsàn máa wọlé. èèmọ̀ ṣé ní àlàfíbọ̀ lórí ètò ó dàgbọ́ mẹ́wàá kí n tó pọ̀ lórí ètò iṣẹ́ ìgbàgbé.